so that so that people will hear from Karimo. ẹ̀yin olólùfẹ́ wa, ó lágbára ìtàtúgbé wa tọ̀tẹ̀ ìgbẹ̀nu tán, ó ga jù. Karimo finally sọ̀tọ̀, ó sọ̀tọ̀ ohun tó ṣẹlẹ̀ gangan ọjọ́ tí Mohbad tó ṣaláìsí. So ó ga, ẹ jẹ́ ká gbé jókòó, ká wá jókòó, ká jókòó, bó jẹ́ popcorn, bó jẹ́ drink, ẹ jẹ́ ká wá ká fẹ̀yìntì, ká farabalẹ̀, ká gbọ́ ohun tó fẹ́ sọ. Tábàdẹ̀ tí ń gbọ́, ẹ má gbàgbé kẹ́ bá wa subscribe, kẹ́ bá wa like, kẹ́ bá wa share, kẹ́ bá wa comment. Ẹ jẹ́ ká jọ lọ gbọ́. Ẹ ṣeun. Karimo says anything that is not true, God is watching her. Òtítọ́ nìkan ló gbọ́dọ̀ sọ. Bàbá dẹ̀ wà lórí ìjókòó. Bàbá fẹ́ gbọ́. Ẹ má bínú, màá ṣàlẹ̀ bẹ̀rẹ̀ because mo ní one or two testimony fellowship. Okay, because she has to go. Oh yeah, can you start? Karimo, go ahead. Please, everybody mute. Good evening, good afternoon, Nigerians. Good afternoon to the world. I'm going to direct everything I'm going to say right now, nothing but the truth. I'm going to direct it to God and Baba Mohbad. So, and I'm going to say nothing but the truth. I want to clarify the part that I said I spoke with Baba on the phone. Heaven bear me witness, and after saying everything I want to say, I'm going to play a voice note to back it up as evidence that I, Karimo Ogunbayo, thought I spoke to Mr. Joseph Aloba on September 12, 2023, Nigeria time around 8 p.m. at night. I was thinking it was Mr. Joseph Aloba. I didn't know a family member lied to me that Mr. Joseph Aloba is on the phone, at the end of the phone. So I'm going to start like this. And please, if you could please remember what I said earlier on my first video on Daddy Freeze. And I know a lot of people said I should go to Daddy Freeze. I came to Yeye because I feel like Yeye will be able to control a platform. I know Daddy Freeze will also be able to control their platform, but I don't want it to be too overwhelming for me, so I can be able to pass my message across. On the 12th of September 2023, around 9 a.m. in the morning here in Nigeria, in America, I was in the kitchen cooking. Then I remember Mumi's mother was at my house in the United States. And I remembered, and I said, have you called your son-in-law and told him you are already in the United States? She said, I have not called him. I said, it's not okay. You need to call your son-in-law and tell him, hey, I'll call me, Mutida America. And I placed the call through Mumi. When I placed that call through Mumi, how are you, blah, 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 how is your husband? She said he is sleeping. Okay, it was Momsi, it was your mother I want to talk to. To talk to him. Mumi said her husband was sleeping. And she said she was cooking for Liam's 5 months birthday celebration. Remember I said I was also cooking breakfast that time. So we played on the phone, and she handed the call because she has a lot to do on her hand. She wants to cook. I was also cooking as well. So we were eating the breakfast. If I remember vividly, it was I cooked afang soup that morning with wheat. So we were eating that meal when a call through from Mumi's brother from Nigeria. That was my immediate brother. So that one was a senior brother to Mumi. He called and said, Mohbad tiku. It was shocking. It was surprising. And it was saying what happened. Since then, I couldn't talk to Mumi again.
I couldn't talk to her. I tried so much to talk to her. At the end of the day, when I talked to her, she was in the vehicle. Same vehicle. Then you can say, Mohbad is then. I was trying to calm her down. It wasn't easy for me to keep in touch with her on the phone. But there is one olórí burúkú tó jẹ́ pé ní kàgbákò ẹ̀ tọmọtọmọ. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀, ọmọ aráyé ò ní dá sí yín lọ́rùn lágbára Ọlọ́run. The person name is Ìyátúndé, àbúrò ìyá Wùnmí. Mọ̀ pé ìyá olórí burúkú. Àbúrò ìyá Wùnmí, Ìyátúndé. She has been the one I was calling back to back. Báwo ló ṣe ń lọ? Wọ́n ṣì wà lọ́sípítù. Wọ́n ì tí délé. Ìgbà tó wá di around 8 p.m. I was on the call throughout. Látìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ lọ́sàn-án lọ́dọ̀ wa ń bí. Ọ̀sán lọ́dọ̀ yín náà. Around 2, I remember around 2 to 3 thereabout ló pè pé ó dákẹ́ ní Nàìjíríà. So, Ìyátúndé ṣáà ni mò ń rí bá sọ̀rọ̀, màá pè, òun náà pè, èmi ṣáà ni mò ń pè jù. Ìyátúndé ló wá sọ fún mi pé wọ́n ti fẹ́ lọ sin Mohbad ní ọwọ́ alẹ́ mọ́ òru yẹn. Mo ní wọ́n fẹ́ lọ sin kẹ̀. Kí ló dé? Ẹ má tí lọ sin. Ẹ jẹ́ kí okay, ṣé kò sẹ́ni tí mo lè bá sọ̀rọ̀ ni? Lọ́ọ̀yà ẹ kọ́ kíní kan jẹ́ kí n bá lọ́ọ̀yà sọ̀rọ̀ kíní kan. Bóyá at this point mi ì mọ̀ bóyá lọ́ọ̀yà gan ni mo bá sọ̀rọ̀ ọjọ́ yẹn. Olórí burúkú ara ẹ̀ ó gbé fóònù fún lọ́ọ̀yà. Mo béèyàn kan sọ̀rọ̀. She gave the phone. I spoke with the lawyer. I said, you need to add, why would you watch them bury your clients just like that? And the lawyer said, there is nothing he can do. I said, no. Even in death, you should still be advocating for your clients. As long as you have not handed over to the family, you have not called a meeting of handing over. During the handing over, you should be advocating for your clients. So you should advocate for Mohbad not to be buried tonight. The lawyer said there is nothing he can do. I wasn't satisfied with the lawyer response. Is there any other family member I can talk to? She said there is someone called Darusha. I have never spoken to Darusha before. I have never spoken to the lawyer before. Remember, I'm a stranger to this family. I mean Mohbad family. Only Iya Mohbad was the one I spoke to on video call in April. Every other person, I'm a stranger to them. They don't know me. Okay, I said, give the phone to someone else. According to Ìyátúndé, she said she was going to give the phone to Darusha. She gave the phone to Darusha. I spoke to the person called Darusha. I'm not sure if she actually gave the phone to Darusha, but that night she told me it was Darusha. I spoke to, let me put it this way, during the lawyer and Darusha, I spoke to the live person. Go. So I spoke to 2 live people, but something that I did not realize. No, it's not gonna be so. You have to be nice. Yeah, go. Jordan, hold on, please. Jordan, get ready to give you guys popsicle. Yeah, go get popsicle. The weather is hot. Yeah, go. I'm busy. So, Emma Binonja. No, okay. So, I remember I spoke with 2 people. But something I did not notice was when they gave the phone to Baba, no response at the end of the call. Mommy Jokem, God will bless you. I came to your page, you said something. Are you sure we Baba Lord be phone from? Ibeni Yemi ti sọ. Pé àwọn mẹ́ta ni mo ní kó gbé phone fún. Àwọn méjì ni mo gbóhùn wọn. Mi gbóhùn Baba. Ibeni Yemi ti sọ. But ìgbà tí mo wá sórí show kan, Sister Comfy, bẹ́ ṣe ń lọ́ mi nífun. Nítorí pé mi ìrárí dájú pé
Bàbá kọ́ ló gbé fòfò, bàbá kọ́ ló gbé fòfò. Okay. So ìgbà tí mọ́mí Jókè ń wá sọ̀rọ̀ yẹn, ibẹ̀ ni Yèmí ti sọ pé èèyàn mẹ́ta ni mo ní kó gbé fòfò. Èèyàn méjì ni mo gbóhùn ẹ̀, ní ìgbóhùn èèyàn mẹ́ta. But just because me fẹ́ accept nígbà tó ń bá mi fà ní wíìkì yìí lọ́dọ̀ Sister Kofi, mi tí rí àrídájú pé did I actually talk to Baba or not? Mi dẹ̀ fẹ́ parọ́ mọ́ àwọn tí Wùnmí náà. Máa fi díẹ̀ múlẹ̀, ni máa accept. But I have the evidence today. I will back it up. Okay. Mo ṣáà sọ gbogbo nǹkan tí mo fẹ́ sọ. Ẹ má sin ọmọ yìí, bàbá ìjọ ẹ má sin. Èmi lẹ gbọ́n wọn. Tí n bá dé náà mú. Tí n bá dé máa wá yọjú sí yín. Ẹ jọ̀ọ́ ẹ má sin ọmọ yìí. Ẹ jẹ́ kó ṣe autopsy. Ifun gan máa kówó lẹ̀ aṣọ autopsy. Àṣìṣe vote ní Lekki. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fún bí 15 bẹ̀yà. Àṣé afẹ́fẹ́ òfìfo ni mò ń bá sọ̀rọ̀. Hold on. They are flagging. Hold on, please. They are flagging. Can you tap and take this live to like 70K? They're flagging already. Continue. So, èmi kàn sọ̀rọ̀ ló ń tèmi ni. Wọ́n yẹ mi wá lọ sí pé mi ì gbọ́ response from the big because truly àbá ò fèsì tí mo fi sọ gbogbo nǹkan tí mo sọ tán. Ìyá Túndé ni mo ní kó gbé fóònù lọ fún bàbá. Àṣé olórí burúkú ara ò gbé fóònù fún bàbá. Àti woman yẹn wá sọ̀rọ̀ yẹn lórí show wọn. Mo ní okay. Mo wá bẹ̀rẹ̀ sí ní rò lóòótọ́. Ẹni tí mo ní mo bá sọ̀rọ̀ kò sọ̀rọ̀ náà kò fún mi lésìn tí mo fi sọ̀rọ̀ tán. Èmi wá wò pé àbí múùdù tó wà ní àbí tó rọ́mọ wọn ṣẹ̀ṣẹ̀ kú ni ò jẹ́ kí n gbọ́ response. Ìgbà tí mo wá dé Nàìjíríà, mo dé sí Lekki. The following day, mo ní ká Wùnmí, mo sọ fún Wùnmí àti ìyá Wùnmí, mo ní gbé mi lọ sílé bàbá ọkọ ẹ̀. Wọ́n ní kí n má lọ kíníkan. Mo ní òkè, ṣé mo kémi mo ti ya Mohbad àti bá ya Mohbad. No, sorry. Ìgbà tí mo dé Nàìjíríà, ilé tí mo ní kán bá mi gbé Wùnmí lọ. Nígbà tí ibi burial ground ọkọ ẹ̀ tó fi ara zẹ̀ ń bẹ̀. Tí mo fi ní kán bá mi gbé pé kó lọ stay síbí kan ní side Ọ̀tà. Ibẹ̀ ni mo dé sí. Ìgbà tí mo wá dé síbẹ̀ bóyá bí ọjọ́ kejì àbọ̀ ọjọ́ kẹta, mo nídìí láti ní bá bàbá ọkọ ẹ̀ sọ̀rọ̀ because mo fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ gangan àti Wùnmí àti olórí burúkú Ìyá Túndé. Bẹ́ẹ̀ ló ń fọwọ́ gbá báyìí. Má lọ bá o. Bàbá yẹn ò gbádùn kìnnìkan. Mo dẹ̀ nókè. A dẹ̀ pé ya Mohbad, everybody dẹ̀ padà sí Lekki. When we go to níwájú Ọlọ́run àtẹ̀yọ̀, Ọlọ́run ló yọ mí lọ́dọ̀ ya Mohbad náà. Torí wọ́n ti ro woman yẹn pa fún mi. Wọ́n ti sọ so many bad things nípa woman yẹn fún mi. Ìgbà tí mo kọ́kọ́ dé Lekki, ojú nǹkan tó sọ fún mi ni mo gbé sọ́kàn. But when I met ìyá Mohbad, please, I'm not going to tell the world what to do. Please, soft pedal on ìyá Mohbad. Soft pedal. Ojú ẹ̀ ti rí tó kọ́mọ ẹ̀ tó kú. Ẹ jọ̀ọ́, ẹ má drag ìyá yẹn mọ́. Má bínú jọ̀ọ́, sọ díẹ̀, má bínú, kò sọ díẹ̀ nínú nǹkan tójú ẹ̀ rí so that people can understand the truth of what is happening. Torí ìyẹn là ń lọ, ibẹ̀ là ń lọ. Ẹ má drag Mohbad. Ìyá Mohbad náà tàbí àmọ́ ló ń ṣe. Nǹkan tó mú èmi ìjà wọn ní ìjà ọmọ ìyá ló mú ìyá Mohbad náà ṣe tàbí àmọ́. Ìgbà tí mo wá dé Lekki, ìyá Mohbad, mo rí ìyá Mohbad in person for the first time. Èmi ò mọ̀ pé ìjà wà lẹ̀ láàrin bàbá Mohbad àti gbogbo. Mi ò mọ̀, èmi kàn walk into it ni. Mo wá ń ṣe bọ́lọ̀ ń ṣe mi. Àṣọ́ntì ẹ̀ ti ba ẹ̀mí gan jẹ́ fẹ́ bí Mohbad.
àwọn kí Mohbad tó kú nígbà tó bí Liam ó rí the good side of me lórí phone ó gbé yẹn lọ sí grave kò ń ṣe aburú tó ti sọ fún nípa mi ló gbé lọ grave so ìyá Mohbad máa wá sókè afẹjọ́sùn bó ṣe treat àwọn òun ní tẹ́tí bá sọ máa kàn yan díẹ̀ ńbẹ̀ tí ìyá Mohbad bá sọ̀rọ̀ tí ìyá Mohbad bá sọ̀rọ̀ pé wọn jẹ́ káwọn wẹ ọmọ of course máa ṣàlàyé bẹ̀yẹn pé wọn jẹ́ káwọn wẹ ọmọ wọn lé àwọn sẹ́yìn báwo ni ìyá ọkọ ẹ̀ ṣe máa jókòó àti ìyá tó bí ìyá ọkọ ẹ̀ pé àwọn fẹ́ wẹ ọmọkùnrin tó bá jọ ọmọ obìnrin wọn lè má láṣẹ púpọ̀ ọmọkùnrin àkọ́bí. Just stop that because they're flagging the show too. Okay, go ahead. I want to be fast. So, mo wá sọ fún mi pé ṣé gbogbo nǹkan tí ìyá ọkọ ẹ̀ sọ yìí ṣé irọ́ ló pamọ́ ẹ̀ ṣé o kò lè sọ̀rọ̀. Mo wá fèsì ìyá Wùnmí àti ìyá Túndé pé kí lẹ̀yin ń ṣe nígbà tí Wùnmí ò jẹ́ kí ìyá ọkọ ẹ̀ gbé ọmọ kó wẹ̀ fọmọ. Kí lẹ̀ ń ṣe wọn ò lè sọ̀rọ̀. Kí lẹ̀ ṣe sí wọn ò lè sọ̀rọ̀. And that woman said everything in front of all of us. Mo ṣe pé wọ́n pè mí sẹ́yìn wọ́n bá mi sọ. Ìgbà tó wá sọ gbogbo nǹkan tó máa sọ tán, mo wá ní Wùnmí ó yá dìde lórí ẹsẹ̀ ńsìn kó kúnlẹ̀ síwájú ìyọkọ ẹ̀ kó dì wọ́n lẹ́sẹ̀ mú kó ní kó má bínú. So me, I asked the almighty Wùnmí to beg her mother-in-law. Mi mọ̀ pé wọn kì í ṣe bẹ́ẹ̀ o. Ìgbà tó dẹ̀ kúnlẹ̀ tó bẹ̀ ìyọkọ ẹ̀ tán, èmi náà dẹ̀ kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì dẹ̀ gbá wúmà ẹ̀ lẹ́sẹ̀ mú. Ọlọ́run yọ mí tí ò bá ń ṣe bẹ́ẹ̀ bí mo ṣe ṣe fún bàbá náà ni mo ṣe máa fọyín fún ìyá Mohbad. Ọ̀ngbà tí mo gbọ́ ìyá Mohbad I said no. So ó bẹ wúmà yẹn èmi náà bẹ̀ wọ́n ibi tí mo ti kò ṣẹ̀ wọ́n nìyẹn o. Just because I said she should beg her mother-in-law bẹ́ẹ̀ mo ti ṣẹ̀ wọ́n. Every other thing was not coming with attitude. Ó di kí n bá sọ̀rọ̀ kó ṣe gbá kó ṣàwọ̀. Lẹ́yìn yẹn ó bẹ̀rẹ̀ sí ní ṣó àtìtù mo ń bá sọ̀rọ̀ ó ń wọ́ kiri ọmọ dáa mo kẹ́rù sọ́kọ̀ mo kọ́ ọmọ wálé mo ṣe everything mo fi iṣẹ́ mi lẹ̀. I'm talking to you you are working out on me. Òun ṣe kí ló ń gbọ́n pẹ̀lú ẹ̀ wọ́n drag wá ń ta ń bẹ̀ yẹn mo ò dẹ̀ fẹ́ gbọ́ náà ìyẹn ló fa ìgbà tí mo gbé fún níjọ́ yẹn. Kò sí nǹkan tí anybody lè sọ mi ò nǹkan tí mo gbà yẹn tó bá wù mo sọ fún jọ́ yẹn gan pé màá tún gba ilé ẹlẹ́ẹ̀kejì because tó bá jẹ́ pé torí nǹkan tí mo ṣe tí mo ní kó bẹ̀yọ̀ ọkọ ẹ̀ I don't care. Wọn ò lè ṣerú ẹ̀ fáwa náà ní inú ilé wa. Nǹkan tí máa sùn pẹ̀lú ìyá ìfọ̀rọ̀ ẹjọ́ yóò láti bẹ̀ wọ́ọ̀dù but please suspend down massage. So we now wanted to go to wait, okay, that happened. But before we got to Lekki, Kele to Shele, ìyá Mohbad was still in Ikorodu. Can you hear me? Yes. Can you hear me? Yes. Yeah, we can hear you. You can hear me? Yes, we can hear you. Yeah, we can hear you. They're flagging her. You need to call you on WhatsApp. Oh yeah, call my WhatsApp. Oh yeah, Karimo gbàgbé pé WhatsApp kó lè wá faster. Since pé WhatsApp ṣùgbọ́n má kọ gbé báyìí. So wá máa sọ̀rọ̀ ẹ. Oh ah, lè gbé sójú ẹ. So flagging this show as well. Please keep tapping. Okay, má sọ̀rọ̀ ẹ. Okay. So ojú ìbùbí kan ọ̀rọ̀ pé ìyá Mohbad fẹjọ́ sùn tó ṣẹlẹ̀. Ìyá Mohbad was staying in Lekki. So, Ikorodu. We now drove down to Ikorodu. Only, okay, tell me if I can meet Baba. And Masha meet ìyá Mohbad. We now drove down to Ikorodu. Ilé tí Mohbad rent fún ìyá Mohbad. Mo lọ kí ìyá Mohbad ńbẹ̀. Mo kí wọn nígbà tí mo dé. Mo meet Blessing náà. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ìgbà tá wá fẹ́ kúrò ní street ìyá Mohbad. Gbogbo nǹkan tí mo sọ ìtì bá para mi ní kí alájọbí kò dá láàrin wa. Ṣùgbọ́n tó bá yẹ pé ilẹ̀ dà mí, alájọbí máa dá, àdàbí dẹ̀ máa dà fún yín. Torí ẹ mọ̀ pé tó bá yẹ pé ẹni ọ̀tán fún mi ni,
mi bá yín dá sí yamayama tẹ̀ ń ṣe. Mo wá bá a ṣe fẹ́ jáde ta fẹ́ turn left turning tí bàbá bá rántí ibi tí mo sọ yìí ní junction lè ya Mohbad tá bá fẹ́ padà sọ́nà ká máa lọ sọ́nà ọ̀nà tá a bá ń bọ̀ lọ́nà Ẹlẹ́pẹ̀ tá a bá ń lọ sọ́nà ìgboro padà èmi ò mọ gbogbo náà yẹn left la máa tọ̀ sí nílé ya Mohbad bí mo ṣe fẹ́ turn left báyìí mo ní ṣé ẹ ṣọ́ pé ẹ fẹ́ kí n rí bàbá ọkọ Wùnmí ká tó kúrò ní Kòròdú wọ́n nínú kí máa lọ ká má lọ bẹ̀ bàbá yẹn o ṣé a ní àwọn Ìkòròdú boys lè lọ ṣe wá léṣe o kìnnìkan mo dẹ̀ lókè mo dẹ̀ drive padà sí Lẹ́kì. So ìyẹn lọ bẹ́ẹ̀ àtìgbà tí mo ti ní kó kúnlẹ̀ bẹ̀rẹ̀ ọkọ ẹ̀ ibẹ̀ ni mo ti ṣẹ̀wọ́n so many things gbogbo nǹkan tí ò ṣẹlẹ̀ tí tó jẹ́ pé rẹ́ẹ̀dì ni tó ti pè fún mi ìgbà mi àkànlé máa drive lọ báyìí ká máa drive àwọn ọ̀rọ̀ tó ti sọ nǹkan míì fún mi má kàn jábọ́ fúnra wọn nu mọ́tò mi má kàn ìgbà míì mo lè pọ̀ sí mọ́tò pé bob blue lẹ pé fún kínní fún mi nígbà tí mo wà lamẹ́ríkà náà wọ́n ìtẹ́sí wá sọ pé rẹ́ẹ̀dì báyìí wọ́n á wojúra wọn tí n bá ń drive mo lọ gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń tọ́ra yín nínú mirror ni mo rí o gbogbo ẹ̀ pátápátá ni mo but débi pé tó bá wà nílé tó bá ń sọ̀rọ̀ wọn á máa tọ́ra tí bá ń bọ̀ wọn á máa pariwo and now call my husband yeye ṣé tó ń gbọ́ mi mà. wọ́n ń gbọ́ ẹ go ahead. and now call my husband mo ní babe I don't belong here I'm coming back home I don't belong here because nǹkan tí mo rò pé mo máa tó nǹkan tó pè fún mi l'Amẹ́ríkà tó mú mi wálé kọ́ ni mo dé bá kò ń ṣe òtítọ́ ọ̀rọ̀ Mohbad nìkan ló wọ̀n sí mi òtítọ́ ọ̀rọ̀ gbèsè ayé mi ló wọ̀n sí mi nílé tí mo lọ àní tí bá ń parọ́ ọmọ yín sẹ́ẹ̀ kí alájọbí tó pawọ́pọ̀ kí òkú ọ̀run tó pawọ́pọ̀ pátápátá kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ìdájọ́ fún mi tí bá parọ́ ọmọ yín. ok mo dẹ̀ gbé ẹrù mi ìjọ mo dẹ̀ gbé ẹrù mi mo kó gbogbo ẹrù mi mo dẹ̀ ń bọ̀ gbogbo nǹkan tí mo ń ṣàlàyé fún yín lọ́jọ́ tòní ni mo ti ṣàlàyé fáwọn olùlẹ̀ nation o bọ̀ wọ́n gbé sẹ́yìn etí wọn mi ò dẹ̀ wá surprise lè support mi because èmi ò ní update tèmi fẹ́ fún yín torí update ẹ fẹ́ stay relevant lórí òkú ọmọ ọlọ́mọ ẹ fẹ́ stay relevant so èèyàn tó ẹ mọ̀ pé máa fún update lè máa side èmi ò dẹ̀ fẹ́ tẹ side mi because èmi ò ní update tèmi máa fún yín gbogbo ẹ̀ pátápátá nǹkan tí mi ò lè sọ bí gan mo ṣàlàyé deep down mo challenge ní gbogbo voice note mi tó wà lọ́wọ́ yín ẹ play because gbogbo voice note mi tẹ́ record tẹ́ni lọ́wọ́ ibi tí mo ti ń bá yín sòótọ́ ọ̀rọ̀ ni. I was surprised tó wá switch around kò dẹ̀ kàn mí ẹ lè bì mí ṣubú mọ́ mo ti dìde. lórí ọ̀rọ̀ yìí I became homeless oríṣiríṣi ṣẹlẹ̀ sí mi mo ti làjà ẹ lè bì mí ṣubú mọ́. bọ́tà bá mi tilẹ̀kùn ẹ̀ lọ́lá bọ́tà àti Karimo ó ní kó bọ́tà ọgbọ́n jù mí lọ ni ó ní kó bọ́tà. ṣé ẹ ń gbọ́ mi. Karimo ní sùúrù àbúrò ẹ̀ nìyẹn àbúrò Karimo nìyẹn. tó bá ti bá mi sọ ti bá mi sọ tí mi ní jáde tí n bá tó ló tẹ́yàn tó ní mi ò bá ní kí n tí ò bá fún mi support mo mọ̀ pé watch out for me ní but mi ò lè dákẹ́ tó so that àwọn tó wà online lè understand mo ṣe ń ṣàlàyé fún tí ẹ ló ń ṣe àbúrò ẹ̀ ní daddy side ẹ̀ ní ìyẹn love ẹ̀ gan. èmi ló ń ṣe but I need to clear the air ìsọ̀tòtọ́ ok ìyẹn lọ bẹ́ẹ̀ and tí n bá gba àṣẹ lọ́wọ́ ẹni tó yẹ mí mi ní bọ́tà yẹyẹ ṣàmù. mo mọ̀. so ìyẹn lọ bẹ́ẹ̀ ó wá tó bí èèyàn kan ọ̀wàwà dúdú kò ní bàjẹ́ ìwọ ló mo dúpẹ́ tó bú mi mo dúpẹ́ tó drag mi o torí tó bá yẹ pé ò bú mi ò drag mi òun tọ̀rọ̀ yìí ò ní jáde ọ̀wàwà mo dúpẹ́ tó drag mi dáadáa. ṣó rántí pé tẹ bá rántí kò ní bàjẹ́ mi ò lọ sí TV station kankan bàdàn all of a sudden ẹgbẹ́rọ́ jáde ẹni mo lọ sí TV station kan nìbàdàn mo fẹ́ wá parọ́ ọmọ Wùnmí
information yẹn dọ́dọ̀ Ìyátúndé rò pé òótọ́ ni mo lọ TV mi wọ́n dárúkọ bẹ̀ náà Ìbàdàn kí ló kàn mí dé Ìbàdàn tí mo dé bóyá nígbà tí mo lọ sí excursion ta lọ sí Ìjẹ̀ṣà waterfall ní primary school ni mo gba Ìbàdàn kọjá mi dé Ìbàdàn rí láyé mi ẹ wá sọ pé mo wà lórí TV station kan Ìbàdàn tí mo fẹ́ sọ̀rọ̀ wá bẹ̀rẹ̀ sí ní drag mi mo rò pé information yẹn dọ́dọ̀ ọmọ Ìyátúndé pé mo fẹ́ bọ́ta mo fẹ́ wá báyé ju mi jẹ́. Jọ̀ọ́ má bínú, sorry, one moment. This Ìyátúndé, what is her relationship pẹ̀lú family yín? Huma ó kàn sọ Ìyátúndé kò yé wọn. Àbúrò ìyá Wùnmí ni, àbúrò ìyá Wùnmí. Ṣọmọ ìyá wọn ni. Ṣẹ́rí question last born wọn ni. Okay. Ṣẹ́rí bàbá gan mọ̀, bàbá mọ ipa tó kó, olóògbé tó kú àti bàbá mọ ipa tó kú. Ìyá Lọ́ládé náà dẹ̀ mọ̀ bí ẹni mowó. Okay. So bàbá mọ̀ torí bàbá ń gbọ́ everything. Ibi tó yẹ kẹ́ fojú sí ẹ fojú síbẹ̀. Ìyẹn lọ bẹ́ẹ̀. So ìgbà tí news yẹn wá dọ́dọ̀ òun tó ń pè ní Ìyátúndé yẹn, ó ṣe gbé fóònù mi yẹn, ó ṣe voice note bíi 20 sí mi, ó bú mi, kò sí nǹkan tí ò sọ tán. Ìyátúndé èébù tèmi ò sí lẹ́nu ẹ̀. Àmọ́ olórí kan sọ lẹ́yìn tó jẹ pomi tó jẹ ata tó jẹ yọ̀ mi tó jẹ́ ẹni tó fi gbà mí jẹ́ ẹni tó fi jẹ́ ló fi wá ń bà mí jẹ́ àgógó ẹnu ọ̀tá ni ó pọ̀ ta ni àdàbí yẹn ó máa jẹ́ ẹ. Ó sẹ́ndì voice note sí mi mo block ẹ̀. Ìyátúndé bó ṣe ń sẹ́ndì sí mi ló ń sẹ́ndì sọ́kọ mi. Mo fẹ́ kẹ́yìn ọmọ Nàìjíríà gbọ́ lẹ́nu kí n tó délé Ìyátúndé mi ó pé ọkọ mi Nàìjíríà ó sọ̀rọ̀ fún nígbà tọkọ mi ò tí ì gbọ́ bó ṣe ń ṣẹlẹ̀ ọkọ mi sọ pé nǹkan tóun ní kí n wá ṣe kọ́ nìyẹn nígbà tó gbọ́ voice note yẹn wà lọ́wọ́ ẹ̀ wọ́n gbà tí mo délé tí mo ṣàlàyé fún ní òun ò dẹ̀ mọ̀ pé bó ṣe rí ni o kémi tó délé ẹ̀yìn ti pọ́kọ́ tèmi pé mo ti sín abẹ́ mo ti sín gbogbo ẹ̀ fún láti Nàìjíríà pé mo ti ṣògùn tí mo ń bọ̀ pẹ̀lú oògùn lọ́wọ́ ìgbà tí mo délé ó ní ìjọba mi rú ẹ̀fọ́ ìgbà tí mo délé ó máa sùn mọ́ mi mo ṣàwọn kó ń ṣe wọ́n kà kí ló ń ṣe one moment má bínú Wùmí àti àdúrà má bínú kò ìyẹn ò ń ṣe lára nǹkan tí mo fẹ́ bi ẹ́ o jọ̀ọ́ má bínú Wùmí àtàdúrà jọ̀ọ́ ṣé wọ́n close gbazin kí ni ìwọ̀nba tó lè sọ fún. mi ìfẹ́ sọ̀rọ̀ lọ yẹn ìgbà tó bílì àmù ni wọ́n close bọ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀. ṣé ti gbọ́ wo close tẹ́lẹ̀ gbà tó bílì àmù bọ̀ kó ìyẹn ò ń ṣe business wa nǹkan tó tán ti bàbá tí bàbá fi jókòó bí báyìí ló fẹ́ sọ ló fẹ́ tú síta so continue so ẹ má ní kí n máa béèrè question tí ẹ má jẹ́ kí Karimo fún mi níṣòro ó yá continue. ṣé ń gbọ́ mi mà. mo ń gbọ́ ẹ̀ jẹ́. ẹ kọ́kọ́ mi ẹni mo ti ṣoògùn mo ti ṣoríṣiríṣi nínú voice note gbogbo bẹ ṣe ń kọ́kọ́ mi tẹ́ ń bà mí jẹ́ gbogbo ẹ̀ ni mo kí n tó délé gbà tí mo délé ẹrù kó máa bá mi jà ẹrù kó máa dẹrù mi síta ó mọ ibi tá a ti ń bọ̀ ṣọkọtẹ ní kí n má fẹ́ ṣọkọtẹ pé 419 kí n tó ṣègbéyàwó rárá ṣọkọtẹ fẹ́ kí n fẹ́ Wùmí ló lose guard tó bá tún lé ayé ẹ̀bọ̀ tó bá rí ìmárì kò ní gbà yín láyé inú láìfẹ́ nǹkan tẹ́ ẹ fojú tèmi rí ló jẹ́ kí n gbọ́ mo fún yín space ọkọ̀ ẹ máa bọ́kọ mi sọ̀rọ̀ omi ìfún yín dá space kẹ́ ẹ ń ta ọkọ̀ tèmi ẹ mọ nǹkan tẹ́ ẹ fojú èmi àtọkọ mi rí ká tó má rí ìyá Wùmí you called my husband 419 you are the one that called him 419 before you met him just because you wanted to marry a man with three kids, a married man with 3 kids. You wanted me to marry a married one with 3 kids and I refused. Then you went to lie on my husband tí ìjọ fún adájọ́ introduction sọ̀nà lẹ́nu parọ́ mọ́kọ mi pé 419 lọ́dọ̀ bàbá mi. My father said I should not marry my husband. I stood my ground pé that girl it's my family. And now ask you ìyá Wùmí tí n bá lọ sí ilé olórogún ni mo ti jáde tí n bá tún lọ fẹ́ wọn ní olórogún ṣé tí wàhálà olórogún bá dé ṣe máa bá mi sáré. Your response was Ọlọ́run ayọ̀ Babalọ́lá máa ká. I looked at you and I said to myself abánidá òkè ìbánidébẹ̀ ṣẹ́yìn tẹ abandon mi sílé bàbá mi tẹ́ ẹ̀ bá mi dúró jẹ́yà yẹn lẹ́yìn lẹ́ máa bá mi sáré ní ọkọ̀. I didn't listen to you.
just because of goodies, you wanted me to marry a married man with 3 kids. So, tọkùnrin yẹn tó mọ bí mo ṣe dúró tó ń gbà tẹ gbógun nílé lè máa wá sọ ṣíìtì fún ló máa fi mí lẹ̀ kò lè fi mí lẹ̀. Then I said something. The reason why they did not let me know that they want to, me and Mohbad want to get married was when I was facing my own challenges on the day of my wedding at Ikoyi. I wasn't expecting any of my parents. I was not expecting any of them at my wedding, but they showed up. The reason I wasn't expecting them was because I have said either you like it or not, anything my family you follow me or matter. Because èèyàn tó níyàwó lé tọ́jọ́ bímọ fúnra wọn tí ò ṣe pé ìyàwó ẹ̀ ti lọ tí mo wá fẹ́ lọ torí bọ̀ kí ló dé tí mo fẹ́ lọ dalé onílé nígbà tí single guy wà lẹ́ tí mo lè fẹ́. ẹlẹ́ni wá bí wedding mo ní ẹ má wà àyè yóò yọ. Hi people, how are you? How is your day going? Good afternoon, good evening, wherever you are. My Nigerians, my fellow Nigerians, please, my fellow Nigerians back home, kindly stay safe out there. I wouldn't say you shouldn't go out to protest, and I wouldn't say you should go out, but try and be safe wherever you are, please. Your life and your safety is important. Do not forget, it's not important to you alone. It's important to you, to your kids, and your family. Try and stay safe wherever you are. So, I'm here to show you some of my... I told you that. Sorry, I'm coming. Yeah. Jordan. Because you were stressing daddy. You need to behave. Yeah. Coming. I'm gonna be done soon, okay? So we can go. I'm coming. Oh, yeah, excuse me, guys. Mo wá sọ. Mo ní tó bá tásìkò fún mi láti rẹ̀ yọkan ṣo tó kù ìwà ẹ̀. Mi ní jẹ́ kẹ́ ṣe. Mi ní jẹ́ kó ju ọkọ ẹ̀ ní nǹkan tó ju ọkọ mi rí. Mo tún wá sọ mo náà kùnrin kan ṣo tó wà láàrin wa. Mo ní tíyàwó ẹ̀ ò bá yọ ọmọkọ́mọ. Mo ní mi ní jẹ́ kẹ́ dá sí marriage wọn àbí kẹ́ manipulate marriage wọn. I told you. Ló ṣe jẹ́ pé ńgbà tí mo mi wá fẹ́ ṣe ìyàwó tó fẹ́ ṣe gbogbo ẹ̀ dùn mí gbọ́ kó dẹ̀ dùn mí o àní tí n bá parọ́ gbogbo nǹkan tí mo sọ kí alájọbí kí gbogbo òkú ọ̀run tó ti sùn kó dá fún mi. Ok, ìyẹn lọ bẹ́ẹ̀. That is why tó ṣe jẹ́ pé ọkọ mi quiet ṣé kò ẹlòmíràn ní ṣé kò lọ́kọ lé ní ṣé kò ṣe kí ni ọkọ mi deal pẹ̀lú tiẹ̀. Ó kàn jẹ́ pé at early stage of our marriage before our introduction mo ti dájọ́ introduction sọ́nà tán kẹ́ tó lọ pọkọ mi 419. So I'm not surprised when Temi platform said 419 lọkọ mi. Mo mọ̀ pé ìyàwó mi fúnra rẹ̀ ti pọkọ mọ́ ẹ 419 nínú ilé. So owó jáde lórí Temi platform. I'm not surprised. That aside, so ẹ jẹ́ kí n lọ síbi tí mo lọ gangan. Okay, mo wá ó rí pé wọ́n kàn sọ fún Yàtúndé pé mo fẹ́ jáde mo fẹ́ sọ̀rọ̀ lórí ibì kan ní Ìbàdàn. Ó ṣe bẹ̀rẹ̀ sí mo ti block ẹ o. Ìgbà tí mo délé ẹ jẹ́ kí n mention yẹn náà. Ìgbà tí mo délé mo rí pé ẹsẹ̀ ń dùn ìyá Mohbad aṣọ ṣubú mi mọ̀. Ìjọ́ tẹ̀mí gbáhùn mi létí ìyá Mohbad wá sókè wọ́n dá sáàrin wa. Ìyá Wùmí náà ní kí n filẹ̀ torí ó ń sọ̀rọ̀ mo ní màá gba ilé kejì tó bá gbẹnu ẹ dákẹ́ màá gbá kejì fún ẹ. Àwọn méjèèjì ṣàlàwà. Wùmí wá pé ọkọ mi ó wá sọ fọ́kọ mi pé mo ti ya ọkọ òun ṣubú. Ìgbà tí màá dá Amẹ́ríkà padà ọkọ mi fi mí lára balẹ̀ ìgbà tó dijọ́ kẹta ọkọ mi pè mí. Ó ní bẹ́ẹ̀ bó ni mo gbọ́ nǹkan kan mo ní kí ló gbọ́. Ó ní Wùmí sọ pé ó ti ya ọkọ òun ṣubú kò lé mi. Níbo nìyẹn ti ṣẹlẹ̀? Lóòótọ́ dẹ̀ ni ìyá Mohbad ṣubú òun ṣubú kèmí tó dé Nàìjíríà. Bella ni witness mi ẹsẹ̀ yẹn wá wú. Bẹ́ẹ̀ mi ṣe wá ní tó ń ṣọ́ sẹ́yìn grandma kọ́ mi ló ṣe ní tẹ̀ ń ṣọ́ sẹ́yìn wọ́n náà wọ́n ṣubú ni mo wọ ẹsẹ̀ yẹn wú. Mo sáré lọ sí store mo lọ ra àwọn cream tó máa fi ń wọ ẹsẹ̀ yẹn mo dẹ̀ ra knee brace ibi tí mo ti ń bá ìyá Mohbad wọ ẹsẹ̀ lọ́wọ́
Bella àti ìyàwó ẹ̀ dé bá wa ní living room, wọ́n rí níbi tí mo ti ń bá wọn wọ ẹsẹ̀. Mo dẹ̀ wọ ní brace yẹn sí wọn lẹ́sẹ̀. Ìgbà tó máa fi dijọ́ kẹta, ẹsẹ̀ woman yẹn ó yìí. Ìgbà tọ́kọ mi wá sọ pé kí ló dé tí mo ti ya Mohbad, mo ní babe. Ó ní òun mi ló sọ fún òun. Mo ní má sọ̀rọ̀, mo wá gbé fóònù. Mo wá pe mọ́mì Mohbad lẹ́gbẹ̀ẹ́ ọkọ mi. Mọ́mì Mohbad ní fọ́ọ̀sì tó máa kọ́kọ́ sọ mọ́mì Jordan. Kí ló dé tẹ wá lọ tẹ́ ẹ̀ dágbére fún mi? Ọkọ mi ní mi ìfẹ́ gbọ́ kankan mọ́. I'm convinced already. Ṣé mo kẹ́ ní ta ti ṣubú tí mo bá jà tí mo ti ṣubú? Ṣé mo kẹ́ pé ìlú yẹ kó ṣẹ́ fún mi? Ó ṣe sọ̀rọ̀. But mo wá ní mọ́mì Mohbad ẹjọ́ ẹ bá mi tọ̀ mọ́lẹ̀ sọ̀rọ̀ kan. Mọ́mì Mohbad ní ẹ ti bí ṣubú, ẹ̀yin tó yẹ pé mo ti ṣubú kẹ́ tó dé, ẹ̀yin lẹ tún bá mi wọ̀, ẹ̀yin tó yẹ pé ṣe lẹ tọ́jú wa tẹ fi wálé. Kìnìkan bí mo tún ṣe ń bá mọ́mì Mohbad sọ̀rọ̀ lọ́wọ́, Wùnmí ò mọ̀ pé ọkọ mi mọ̀ sí kọ́ọ̀lù yẹn. Wùnmí tún text ọkọ mi pé see your wife is starting my husband again, your wife. Ọkọ mi wá fún lésì pé I'm the one that she is calling your mother-in-law because she needs to clarify your allegation against her. I did not say that though. That's not what I said though. She will never say that. Text message yẹn wà lórí fóònù ọkọ mi dọ́là. Ọkọ mi wá sọ fún ẹ pé remember the good days that this your sister was your role model. Sorry, one moment. Olúbùnmi Ògúntóyè, rest in peace. Oh yeah, I ban you from every. Hold on. Olúbùnmi, I ban you forever. Go and rest in peace. Koko ṣì kúrò lórí platform. Go ahead. Remember the good olden days with me, when this your sister is always there for you. Ó dẹ̀ block ẹ. No, kò block ẹ. Wùnmí wá block ọkọ mi lẹ́yìn tó nígbà tí ò rí nǹkan tó máa ń rí tó fẹ́ rí lọ́dọ̀ ọkọ mi, ó block yẹn. A dẹ̀ filẹ̀ síbẹ̀. Mo dẹ̀ clear ara mi lọ́dọ̀ ọkọ mi. So many things, so many calls. Bẹ́ẹ̀ni bá pe ìyá Wùnmí pé èmi àtọkọ mi jà, èmi ti gbọ́ sétí tí ìyá Wùnmí sọ fọ́kọ mi pé mo pe ìyá Wùnmí pé nǹkan báyìí ṣẹlẹ̀ láàrin wa. Ìyá Wùnmí dẹ̀ gbé kọ̀, ìyá Wùnmí dẹ̀ sọ fọ́kọ mi pé nǹkan tí bá gbé wá ni kó gbé fún mi, tí bá gbé wá gbígbóná kọ́kọ́ mi gbé fún mi gbígbóná, tí bá gbé wá tútù kó gbé fún mi tútù. Tó yẹ kẹ́ sọ pé má bínú, tó bá tẹ máa sọ pé ó sọ̀rọ̀ sí mi ṣùgbọ́n ọkọ mi wọ náà ni màá máa bẹ̀. But instead ọkọ mi ò sọ fún mi, mo wà lórí fóònù, mo dẹ̀ ń gbọ́ pé ìyá Wùnmí sọ pé nǹkan tó bá gbé wá fún ẹni kí wọn náà gbé fún. Mo confront yín lórí ọ̀rọ̀ yẹn àbí mi confront yín, ìyá Wùnmí. So mo rọra ń sọ díẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé òun bọ́ ti rí tiẹ̀, ó ti jẹ tiẹ̀ ní bẹ̀rẹ̀ marriage wa. So ẹ má sọ pé ẹ ṣe kò lọ́kọ́ lé tọ́kọ ẹ̀ ló dá sí mi, ìyẹn lọ bẹ́ẹ̀. So ìyá Túndé ṣe oríṣiríṣi, gbogbo voice note tó send sí mi tó ní mo ṣoògùn, mo ṣe gbá, sórí ṣo fẹ́ gbọ́ tó sọ pé tọkọ mi bá gbọ́ ó máa lé mi jáde ni, tọkọ mi bá gbọ́ ó máa kẹ́rù mi síta ni, ó máa ṣe bá sórí bó ṣe send about 18 or 20 voice note to send this to me. Mo ṣe ń send ẹ̀ sí báyìí ni mo send ẹ̀ sọ́kọ mi. Mo ṣe ń send ẹ̀ sí mo send ẹ̀ sọ́kọ mi. To get. So voice note yẹn ó ti pọ̀ jù. Òun gbà tí mo send ẹ̀ sọ́kọ mi, ọkọ mi lòun farabalẹ̀ òun gbọ́ gbogbo ẹ̀. Pẹ̀lú ò farabalẹ̀ mi gbọ́. Ẹ mọ̀ pé time yẹn I was in pain. Gbogbo àwọn derogatory words tó sọ yẹn, gbogbo rọ́ tó pa. Ọkọ mi sọ pé babe, I know who you are, mo mọ nǹkan tó lè ṣe, mo mọ nǹkan tó lè ṣe. Ṣe get. Ìyẹn gbọ́ gbogbo ẹ̀. Ẹ mọ̀ pé mo sọ pé mi ì dá sí justice for Mohbad mọ́. Because gbogbo bí mo ṣe ń try láti ṣàlàyé, ọmọ orin Nàìjíríà ò fẹ́ gbọ́. Ojú èkó mi jẹ́. Gbogbo ọ̀rọ̀ tí mò ń ṣàlàyé ni mo ṣàlàyé fáwọn olùlẹ̀ lóṣọ̀nù. But wọn kí ẹ̀. Ibi tó fẹ́ kọrí sí ló fẹ́ kọrí sí, kán lè rí content. You can drag me, you can do anything. As a matter of fact, èmi àti yọkọ mi, a ṣì jọ ṣàwàdà láàárọ̀ ìlú orí fóònù. Ẹ bá fẹ́ gbọ́, target anybody, target my father-in-law, target my mother, target anybody. Tó bá ń gbọ́, ọmọ ẹ̀lẹ̀ yóò bàjẹ́, ìyàwó yóò bàjẹ́,
ìyàwó tó tọkọ ìyàwó tó bá dẹ bí ọkọ ní dédé wọn ní dédé kẹwù ẹ síta ẹni bí ẹ tí bá ti fẹ́ drag mi kẹfẹ drag mi lẹ́yìn mi kí ẹ ló bá jẹ́ board of nursing ẹ fẹ́ kíláìtì sí kẹfẹ parọ́ mọ́ mi ẹni ìṣólẹ àjẹ lọ́ọ̀yà mi ní sanwó gan ẹni ìṣólẹ. ok mo wá jẹ́ mo ní ìfarabalẹ̀ gbọ́ gbogbo voice note yẹn a wá sọ̀rọ̀ débi ọ̀rọ̀ Mohbad pẹ̀lú èèyàn kan wọ́n á fi àwọn voice note yẹn ṣe evidence mo play kínní mo gbọ́ délẹ̀ àwọn nǹkan míì tí mi gbọ́ tẹ́lẹ̀ gan mo gbọ́ délẹ̀ ní ẹ̀ka olórí burúkú ni lady yìí o mo play kejì mo gbọ́ yẹn náà délẹ̀ mo wá ń play kẹta lọ fún yẹn nínú about 18 or 20 voice note ibẹ̀ ni mo ti wá rí òótọ́ ọ̀rọ̀ pé bàbá nìkan ni mo bá sọ̀rọ̀ torí ẹ̀ lẹ́yìn ọmọ Nàìjíríà tún ṣe rí mi ń tà o because mo ti mind business mi ò dẹ̀ ní parọ́ mọ́yàn kí n wá rí òótọ́ mi ní wọn ò ní mú mi kọ́ṣẹ̀ because mi mọ̀ pa ẹ̀ nǹkan tẹ́ sọ fún mi tí mo dẹ̀ rí ni mo sọ ní tí mi kẹ́ jẹ́ kí n parọ́ mọ́yàn kí n wá rí òótọ́ ọ̀rọ̀ kí n wá dákẹ́ kí n sọ pé ó ti lọ nìyẹn kò lọ o òkú ọmọ ọlọ́mọ wà ń bẹ̀ o bàbá sọmọ ni wọn lóòótọ́ ẹ̀yin náà sọkọ ni ìyá yẹn náà dẹ̀ sọmọ ni bàbá Mohbad nìkan kọ́ ni mo fẹ́ káṣírí ọ̀rọ̀ yìí náà tún sí kí ìyá Mohbad náà mọ̀ pé mi ìbá bàbá sọ̀rọ̀ lálẹ́ ọjọ́ yẹn o mi ìbá bàbá sọ̀rọ̀ lẹ́sẹ̀ àdàdúrà kẹ́ mọ̀ pé bàbá kọ́ ni mo bá sọ̀rọ̀ ọjọ́ yẹn o gbogbo ẹbí alọ́ba kẹ́ mọ̀ o. ok bàtọ́rọ̀ yẹn wá ṣẹlẹ̀ wá lọ gbé fún yẹn mo clear fọkọ mi but ẹ̀yin justice for Mohbad ẹ má ṣe sùúrù gan-an mi ò kí ń ṣe ọmọdé o ẹ ń tọwọ́ bọ̀ mí lẹ́nu ní kí n sọ̀rọ̀ mi ìfẹ́ kọ́ mọ ibi tí mo fẹ́ gbà yọ ẹ dẹ̀ ń tọwọ́ bọ̀ mí lẹ́nu mo tún wá mọ̀ ẹni mo rúùtì mi rúùtì mo ń mọ̀ interrupt yín lọ́dọ̀ bọ̀dá láti mo ń mọ̀ interrupt yín ẹ má tọwọ́ bọ̀ mí lẹ́nu ẹ má jẹ́ kọ́ mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe still yẹ̀ tẹ́ ń bá mi jà mo mọ̀ dá sí rọ́ọ̀fù fún yín bóyá ẹ máa dákẹ́ kí ló dé tó jẹ́ pé wàdùwàdù tẹ́ bá ṣe báyìí ẹ lè get to anywhere ẹni wọ́n rán mi wá ni mo gbé Bible mo ṣe gbogbo ẹ̀ you still insist ẹ̀kan rán mi wá all you want to know it's like some of you are not even concerned about justice all you want to do is dragging you are good at dragging you want to keep dragging and while you are dragging you are ignoring justice. wọ́n ní jókè ló sọ nǹkan yìí fún ìjọ yẹn tó sọ mo argue reason tí mo fi argue ni pé mi ì tí ì rí backup tí máa fi evidence mi dẹ̀ ní admit láì ṣe pé mo mọ̀ pé òótọ́ kọ́ ni ó gbé fóun wá fún bàbá èèyàn tó lọ́n dà mí nìyẹn bí mo dẹ̀ ṣe máa jẹ́ jíyìn iṣẹ́ mi fọ́lọ́wọ́n ọba lọ́jọ́ kẹrin nìyẹn. ok mo wá débi third voice note yẹn mo máa play fẹ́yìn ọmọ Nàìjíríà kẹgbọ́n sí ṣé bàbá ń gbọ́ mi yẹn. bàbá ń gbọ́ ó wà lórí ìjókòó. ìyá Túndé ìwọ náà ló tàn mọ́lẹ̀ sí o. Bossman, record this part please but baba has it but record it for my own. kò ní bàjẹ́ ló drag mi jọ yẹn ó drag mi gan bá sọ fún ìyá Túndé pé mo fẹ́ lọ sọ̀rọ̀ lórí TV station kan láì lọ sọ̀rọ̀ ń bẹ̀ bí ìyá Túndé náà ṣe gbọ́ nìyẹn ó ṣe bẹ̀rẹ̀ sí ní da mẹ́sẹ̀gì bò mí nìyẹn ìwọ fẹ́ jáde máa ba ayé ẹ jẹ́ ni ìyá Túndé ò láyé mi tó fẹ́ bàjẹ́ àfihàn tó bá fẹ́ pa fún mídíà wàláì mi mọ̀ pé wèrè ẹ gbọmọdọ̀ bí mọ̀ pé yóò lórí burúkú gan. àná ọmọ ìyá ni òun àti mọ́mísí ẹ. sórí oògùn tó lò fún ìyàwó mi ṣó mọ̀ pé àwọn fámìlì náà máa ń complain pé ṣé wọ nìkan ni sórí ojú ìyàwó mi náà ká o ìyàwó mi ní tiẹ̀ lára o ìyàwó mi ní tiẹ̀ because àwọn situation kan wà tí ò ń ṣèwọ tó jẹ́ ìwà tọ́wọ́n náà wù tó bẹ́ẹ̀ ojú wọn á ká nǹkan tẹ̀mí máa sọ ìjọ tí mo gbà yí padà sínú ayé mi mo regret pé mo gbà yí padà sínú ayé I should have stick to my father's family I should have stick to them alone if not that I accepted you guys back I won't be in this mess. And ìwọ tá wá tó ń ṣe legunlegun ó mọ tún tó pa lórí ọ̀rẹ́ mi àtọkọ mi nígbà tá a fẹ́ máa rí o tíyàwó mi dúró tó ní kí n lọ fọ́lọ́ ọmọ mẹ́ta o ìwọ fún rẹ ó gbé fóònù sọ̀rọ̀ fún síyàwó mi o pé ṣé ọmọ tẹ́ ẹ̀ dúró tọ́jú lẹ wá ń pàṣẹ pọ́n kọkàn ní kó fẹ́ ìwọ yẹn náà ló wá dúró lé mi o
ṣùgbọ́n ojú gbogbo yín máa já tìbí ìyàwó mi ní ṣe bẹ́ẹ̀ mọ̀ wá tó wà lọ́wọ́ ojú yín máa já. You will come against me, but I will stand tall. Àmín. Ẹ jẹ́ kí n play voice note. Ohun ìyá Túndé lẹ máa gbọ́ yẹn. Tó bá wá voice note yẹn pọ̀, mo ti send gbogbo ẹ̀ sọ́kọ mi, ó ti gbọ́. Mo dẹ̀ send ẹ̀ sáwọn èèyàn, àwọn èèyàn náà ní lọ́wọ́. So tẹ bá ń ráwọn voice note ìyá Túndé lẹ́yìn show yìí, gbogbo àwọn voice note tó send tó fi bú mi yẹn, tẹ bá gbọ́ tó ní mo lọ ní babaláwo, mo ṣe gbá gbogbo ẹ̀ ọkọ mi ti gbọ́, get. So don't be surprised when you see voice notes flying around. Wọn kò ní máa fẹ́ retaliate náà ṣe mo tó yẹ yín. Ẹ ṣáà pé kọ́kọ́rọ́ alátẹ̀kọ́ wa. Ó yẹ ẹ máa gbọ́. To play again. To play. Ṣé ìjọba mi gbé fóònù fún wọn? Ṣé èèyàn máa ń fọ́ nìyẹn? No, wọ́n jẹ́ kí wọ́n gbọ́, kò ní jẹ́ kí wọ́n tún gbọ́ bẹ́ẹ̀ yẹn. Ibi tí wọ́n ti rò pé to play lẹ́ẹ̀kan sí kí gbogbo wọn lè gbọ́. Kí ọmọ aráyé gbọ́ ẹni tèmi rò pé ó gbé fóònù fún bàbá. Àbúrò mọ̀mísí ẹ̀dẹ̀ lélẹ̀ ni ó dẹ̀ ń pe ọ̀tá ẹ̀ lórí burúkú. Irú fámìlì wo lélẹ̀? Ó clear. Láàárín voice note kan ni mo ti record bẹ̀yẹn jáde. But mo dọ̀bù díẹ̀ yìí voice note yẹn wà lọ́wọ́ gbogbo yín o. Ẹ gbé jáde. Ẹ gbé gbogbo ẹ̀ jáde. Ẹ wá rí dán. Lẹ́yìn tí mo ti mọ òótọ́ yìí. Lẹ́yìn tí mo ti mọ òótọ́ yìí. Ẹ wá rí idán. Ìwọ ò gbé fóònù fún bàbá. Ẹ tún wá ibi tó wá yọ lórí burúkú dé nígbà tó mọ̀ pé ò gbé fóònù fún bàbá. Ìgbà tí mo dẹ̀ dé Nàìjíríà ó yẹ kó sọ pé Karimo mi ì gbé fóònù fún bàbá Mohbad níjọ́ yẹn o. Rọra má sọ̀rọ̀ pọ̀rọ̀ yẹn mọ́ o. Ẹ wá fi mí lẹ̀ ń jà lọ. Ẹ sọ fún mi pé bàbá ò gbà fóònù. Débi tí máa sọ fún bàbá pé ẹ má sọ àṣé afẹ́fẹ́ ni mò ń bá sọ̀rọ̀ pé má sin ọmọ ẹ̀. Afẹ́fẹ́ má sin ọmọ ẹ̀. Àṣé TikToker tí kìíní bá kú ó kú nìyẹn. Mi ò rojú, má bínú ọkọ mi. Tó bá kú ó kú nìyẹn because ẹ tap. Pàtì yìí wá important. Ó yá, àṣàfẹ́fẹ́ ni mò ń bá sọ̀rọ̀ pé kó má sin ọmọ ẹ̀, kó má san ọmọ ẹ̀. Àṣàfẹ́fẹ́ ni mò ń bá sọ̀rọ̀ pé kó má lọ sin ọmọ lóru. Ìwọ ìyá Túndé náà ló pè mí kó fẹ́ lọ sin ọmọ lóru. Tí mo ní kó gbé fóònù fún. Ta wá lẹni tó fẹ́ lọ sin ọmọ lóru ta ló gbé fóònù fún. Ẹ mọ̀ pé mò ń sọ pé I did not hear response from at the end of the process tí mo bá sọ mi ò gbọ́ response. Èèyàn mẹ́ta ni mo ní kó gbé fóònù fún, èèyàn méjì ló bá mi sọ̀rọ̀, ẹni kẹta tó jẹ́ bàbá mi gbọ́ response. Which of course ó lè rò pé torí wọ́n ṣe lose èèyàn ó kàn dákẹ́ síbẹ̀. Wọ́n ṣe lose wọ́n kàn dákẹ́ síbẹ̀ bóyá ó ti gbọ́. Ìgbà tí mo jẹ́ kọ́ ìwọ́n sọ̀rọ̀ yẹn lọ́dọ̀ wọn, ìwọ̀n wá flashback gbà ẹni yẹn ò fún mi lésì sẹ́ kí ló lè ṣẹlẹ̀. Voice note tí mo dẹ̀ play ó ti wà lórí fóònù mi láti bí June. Ìyá Túndé yìí ó dà pé àwọn message kan tí mo get sí Ìyá Túndé yẹn played a prominent part in the life of Mohbad àti Wunmi. Òun ló mọ báwọn méjèèjì ṣe pàdé. Ìyá Túndé ló mọ bó ṣe pàdé, ó mọ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn ó ṣe wà yẹn. So nǹkan tẹ̀mí fẹ́ clear nìyẹn, I did not talk to bàbá. Bàbá ṣe ń gbọ́. Gbogbo ẹ̀yin bloggers yẹn
No, kó tó ṣe yẹn, kó tó lọ sọ̀rọ̀ ti àdírẹ́sì bàbá lórí ọ̀rọ̀ yẹn náà mo jọ má bínú. Wọ́n ń gbọ́ ẹ sọ ti bàbá jọ. Àmín. Ẹ dáríjì mi. Ẹ dáríjì mi. Mi ì dẹ̀ lè force yín kẹ́ dáríjì mi, ṣùgbọ́n tẹ́ bá ṣì ń bínú, mo understand. Ọlọ́run ọba ó ti dáríjì mi pẹ̀lú ìmọ́lẹ̀ tí mo tàn sí. Àmọ́ bàbá, gbogbo ìgbà tó bá máa tèkì yín, ẹ máa fi dáríjì mi. Mo bẹ̀ yín pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run, pẹ̀lú pé ìpè tẹ́ gbà àti nǹkan tẹ́ gbàgbọ́ tẹ́ dìmú, ó Jésù tẹ́ dìmú. Ìpè yín, mo fi ìpè yín bẹ̀ yín, ó dẹ̀ fi ìyọ́nú Ọlọ́run ọba bẹ̀ yín, ẹ dáríjì mi. Ọ̀hún mọ̀kẹ́ tí mo ṣe, Ọlọ́run ọba ti yọ́nú sí mi. Bàbá, mo ṣe wọ́n tì pé kó gbé mi wá sílé yín gbà tí mo dé Nàìjíríà. Wọ́n ta pé wọ́n gbé mi wá. Bàbá mi mọ̀ yín rí o, rí mi rí, èmi náà rí yín rí o. Àmọ́ bí tí mo ti tọmọdé bọ̀ ni pé ó yẹ kí n rí yín sójú kí n tó gba nǹkan tó ń sọ gbọ́. Torí mo mọ̀, èmi fúnra ara mi mọ̀ wọ́n pé ojúmọ́ kan onírọ́kọ̀ ni wọ́n. Má bínú bàbá. Kò yẹ bọ̀tí ní táìmù yẹn bóyá torí ikú tó ṣẹlẹ̀ ni mi ò jẹ́ kí n rántí lọ gbà. Àwọn ẹni yìí ó mọ̀ pé DJ YK ni wọ́n. Ẹ má bínú bàbá, ẹ jọ̀ọ́. Bàbá, ó fi ìgbìyànjú Ọlọ́run ọba ó fi bẹ̀yìn gbogbo ẹ̀yin abiyamọ, ẹ jọ̀ọ́, ẹ dáríjì mi. Ẹ jọ̀ọ́ everybody, ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́, ẹ dáríjì mi. Ẹ ní kàgbákò, ẹ ní ṣe ìjàgbé o. Àmín. Ẹ ní bí ẹrù ẹlẹ́rù sórí kó di tiyín o. Àmín. Mo fi ìkúnlẹ̀ abiyamọ, mo fi ń bẹ̀ yín. Ẹ jọ̀ọ́. Bàbá, tó bá jọ́dún kan ló máa gbà yín, ẹ máa fi dáríjì mi. Ẹ jọ̀ọ́, ẹ dáríjì mi. Ẹ jọ̀ọ́ bàbá. Mo ṣe tọmọ ẹbí ni o, mo ṣe tọmọ ìyá ni o. Ẹ jọ̀ọ́ bàbá. Àmọ́ ìjọ tí mo ti wá gbọ́ voice note yìí, ẹsẹ̀kẹsẹ̀ mo kí fọ́ọ̀mù ìmọ́lẹ̀ tí mo pè yeye. Pé mi ní gbọ́rù nǹkan báyìí. Kí bàbá yẹn dẹ̀ wá ní ìgbèkùn yẹn kí n má sọ. Mo wá ń lọ káàkiri, mo wá fẹ́ sọ̀rọ̀, ẹ̀ ń gbá mi síbí, ẹ̀ ń gbá mi sàn. Yèyé ló fún mi lọ́díẹ̀nsì yẹn. Ló ṣe jẹ́ bẹ́ẹ̀ láti sọ lẹ́yìn. Bàbá mi, tẹ́ ẹ bá dáríjì mi, tẹ́ ẹ mọ orí èèyàn tí mo jẹ́, ẹ mọ̀ pé téèyàn bá nírú mi nínú ẹbí, kó ní tòun lọ fọkàn balẹ̀ ni. Ẹ jọ̀ọ́ bàbá. Àwọn náà dẹ́ mọ̀. Ẹ jọ̀ọ́ bàbá. Ṣùgbọ́n ẹ̀yà tọ́lọ́run dá wọn nìyẹn. Ẹ jọ̀ọ́ bàbá. Ẹ dáríjì mi, mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Gbogbo ẹ̀yin abiyamọ, ẹ bínú sí mi tẹ́lẹ̀, ẹ dáríjì mi. Ẹ jọ̀ọ́. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wá ṣẹ̀fẹ̀ máa bínú sí mi lọ́wọ́lọ́wọ́ lórí nǹkan tí mò ń sọ yìí. Nǹkan tó ṣẹlẹ̀ sí yín á ṣẹlẹ̀ sí yín. Ní agbára Ọlọ́run á ṣẹlẹ̀ sáwọn ọmọ yín. Agbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́ bàbá. Bàbá orí ìkúnlẹ̀ ni mo wà o. Orí ìkúnlẹ̀ lè ní wà. Orí ìkúnlẹ̀ o. Orí ìkúnlẹ̀ ni. Mo fi ẹlẹ́dàá yín o. Ẹ jọ̀ọ́ bàbá. Mo fi ìpè yín, mo fi bẹ̀ yín o. Ẹ jọ̀ọ́ bàbá. Mo fi kúnlẹ̀ abiyamọ bẹ̀ yín o. Ẹ jọ̀ọ́ bàbá. Ọ̀rọ̀ tí ò ṣe ti yín kò ní jẹ́ ti yín o. Àmín. Ọmọ aráyé ò ní sọ yín lórúkọ burúkú. Àmín. Ẹ jọ̀ọ́ bàbá. Orúkọ tó ẹnu ẹ̀gàn tọmọ aráyé ti fi pè yín ni mo ṣe ní kí n ṣàtúnṣe yẹn. Bàbá, ẹ̀yin kọ́ ni mo bá sọ̀rọ̀. Ìyá Túndé ò gbé fóònù fún yín. Ẹ jọ̀ọ́ bàbá. Bàbá ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́, orí ìkúnlẹ̀ ni mo wà. Ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ bàbá. Ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ bàbá. Mi mọ̀ as long as bó bá ṣe máa take yín ni. Èmi àti Karimo àti kéké Leyin, but it took her a lot because when she realized níwájú Ọlọ́run àti Ọlọ́run. Bàbá ìjọ dáríjì mi, ẹ jọ̀ọ́. We flag this show. They say you crying. Then we flag this show. You could so. Ọmọ ìyá ni mo ṣe o, ọmọ ìyá ni mo ṣe, ìjà mọ̀lẹ́bí ni mo gbé o, ìjà mọ̀lẹ́bí ni mo gbé o, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi, ìwé ò ní ṣẹlẹ̀ sí i mọ́, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ìjà mọ̀lẹ́bí ni mo gbé. Mo dẹ̀ lose a lot, mo lose so much, but ìyẹn kéré, ó kéré. Ọlọ́run tó dá gbogbo kó lọ sí òní, á dá tèmi padà, á dá tiyín náà padà lágbára Ọlọ́run. Àmín. Má bínú bàbá. Etí mi ti kún.
Let me take on. Ẹ má bínú. Mo kọ ọ̀rọ̀ Mohbad ni. It is well. It is well. Karimo ti tó. Ó ti tó. Ọlọ́run á tú bàbá nínú. Mo mọ reason tí I'm just overwhelmed. Sọ nǹkan tó fẹ́ sọ. Ó ti tó. Nǹkan tí mo fẹ́ sọ náà nìyẹn. Mo fẹ́ sọ̀rọ̀. Mo fẹ́ sọ nǹkan kan. Gbogbo ẹ̀yin abiyamọ ẹ ti gbé mi ṣépè tẹ́lẹ̀ nígbà tí mo jáde fún bàbá. Mo fi ìyọ́nú Ọlọ́run bá bẹ̀yìn. Ẹni wíwo tèmi. Ẹ dáríjì mi. Ṣé wàá ní gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ṣẹ̀ fẹ́ máa gbé mi ṣépè lọ́wọ́lọ́wọ́ yìí? Ṣé rí ọ̀rọ̀ tí ẹ̀ mọwọ́ tẹ̀ mẹsẹ̀ wá dìlé yín lórí? Wọ́n á kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ayé wá kó sáwọn ọmọ yín lórí. Wọ́n wá pè yín pé kẹ́ máa bọ̀. Ẹ wá máa náwó òdì lórí àwọn ọmọ yẹn. Mo tún wá fẹ́ sọ nǹkan kan social media. Ọ̀rọ̀ tí ò bá ṣojú yín, ẹ wà careful láti máa drag èèyàn. The moment a lot of you think because nǹkan tí mo mi ṣe fún mi, mo ṣe tán. Àwọn ẹbí mi mọ̀ mí. Wọ́n ṣe ń fi gbogbo nǹkan pamọ́ fún mi. Mi ò sí ìdí àbòsí. The moment tí mo mú tọ́, àwọn tí mo wá ń bá sọ̀rọ̀ ń gbà yẹn tí mo ń bá sọ mọ́kàn ìgbà pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbóòótọ́ ọ̀rọ̀ náà ẹ ṣe kápú pèsè nǹkan tẹ́ fẹ́ máa ṣe yìí. Gbogbo yín gbogbo conversation wa tajọ nígbà tajọ sọ ẹgbẹ́ síta tún máa fi kó bá ní o. Mi ò ní kẹ́ má gbé síta o. Àti blogger kan tó ń pèèyàn kan lólè. Ìwọ náà gbowó o. Ẹ gbé gbogbo ẹ̀ síta o. Evidence wà lẹ́ o. Can you mute your phone in K fashion? Evidence wà lẹ́ o. Nǹkan tẹ́ bá fẹ́ fi drag mi ẹ gbé síta èmi náà lẹ́ evidence lẹ̀. So kò jù yẹn lọ yèyé. Thank you my darling. Ẹ ṣe gan-an ma. Yèyé Kúdí. Ẹ ṣe jẹ́ pé ẹ̀yin lọ́lọ́run lò. Yèyé gbogbo nǹkan tó ń ní àti tó ń rí nínú ayé yín ọ̀run á sọ di ọ̀tun. Àwọn ọmọ yóò ní ilé àkóbá. Ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ nínú ìlú tẹwàá yẹn. Ẹjọ́ tọ́lọ́run ti yanjú lọ́lọ́run máa gbé síwájú yín. Àmín kọ́ mi. Nítorí pé ẹ gbà mí tẹ́ ẹ wo nǹkan tí mo ti ṣe síwájú. Ọ̀run á fi àyè gbà yín níbi tẹ́ bá wà. Ọ̀run á fi àyè gbà àwọn gbogbo èso tó bá jáde lára yín. Láti ìran yín títí dé ìran dìrandíran. Ọ̀run á máa fi àyè gbà wọ́n níbikíbi tó bá lọ. Adeo Blog Space TV. Láìsẹ̀ ẹ̀kọ́ fún gbogbo nǹkan. Gist taking phone. The butter.